mi ò mọ̀ pé Ahmed ló kó lọ́wọ́ o àbúrò ọ̀rẹ́ mi ẹ dúró ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ fún yín ọjọ́ yìí mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni Bídèmí ló kọ mi Ahmed àbúrò Sofia ni Sofia lọ̀rẹ́ tèmi Ahmed kò ṣe pé àbúrò tán bílé Sofia o bóyá wọ́n bóbìnrin kan lé Sofia wọ́n wá bí òun lé obìnrin yẹn so àbílẹ̀ kejì rẹ̀ ni èmi sì gba bí ọdún kan lọ́wọ́ Sofia gba bí ọdún 6 lọ́wọ́ Ahmed tó túmọ̀ sí pé ọdún 7 mo fi ju Ahmed lọ àwọn gbàdá Ahmed ka ìtàn mi òkè tó fokó wá mi lóbo ibi ẹ̀ mo ti mọ̀ wípé àwọn ọmọ kéékèèké ń dùn gan-an àǹtí ṣeun ọdún 7 sí 8 mo fi ju Ahmed lọ ẹ má jẹ́ àpárọ̀ fúnra wa èmi ò sì mọ̀ pé ọmọ tó máa ń wẹ̀ ń tọ́jú mi tí mo máa ń rókò rẹ̀ nígbà tó wà ní kékeré tó bá sọ pé ọmọ yẹn ní òwà ká mi nítan sókè tí ó mọ̀ fokó wá mi lóbo tí mo wá pariwo Ahmed ní fiọ́lẹ̀ Ahmed ní fiọ́lẹ̀ wàláhì ń sọ pé rọ ni ẹ jókòó dáadáa ẹ fìdílé nǹkan ó lè wá ṣe wọn ọmọ Àkànjí ló kọ mi ó gbọ́ nítorí ẹ ti ṣòlè tó tẹ̀ ń wò yìí ṣe rí Ahmed àbúrò ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ ṣe àṣìlẹ̀ tó tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí 20 minutes program ló máa jẹ́ mo máa parí ẹ̀ tán orí YouTube lẹ́sìn ti wò ó gbẹnu tán TV ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe mọ́ ń lọ bẹ̀ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ bá mi wò nǹkan tá Ahmed fojú àǹtí Bídèmí rí ṣe rí ọjọ́ yìí ọ̀rẹ́ mi mo kúkú pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ lọ ìyẹn tó jẹ́ àǹtí rẹ̀ torí ẹni tí mò ń fẹ́ bó ti bímọ kan fún ọmọkùnrin yìí o gba tí mo bímọ kan fún àjọgbé ṣòwò kálukú ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ torí àwọn parents sọ pé àwọn ò lè fi mí lẹ̀ kí n lọ lé ọkọ bẹ́ẹ̀ yẹn at least mo lóyún fún ni a wá ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe lórí mi àmọ́ mo máa ń lọ síbẹ̀ ọjọ́ ẹni mo máa ń lọ tí mo pàdé ọmọbìnrin mi lọ́dọ̀ rẹ̀ tí ń bá lájọ ṣe pọ̀ ìyẹn ló tún mú ní pé àkín lọ́dọ̀ ọ̀rẹ́ mi púpọ̀ ọ̀rẹ́ mi ò pí kíkọ́ bẹ́ẹ̀ ni ṣé mo rí pains tó wà ń bẹ kéèyàn máa wọ ẹni téèyàn nífẹ̀ẹ́ sí kó ká tóbìnrin mi sókè kó sì máa bà sùn kó sì wọlé kó sì dúró báyìí kó sì mọ̀ pé wà ń bẹ kó sì máa ṣe lọ kóbìnrin yẹn máa sọ pé no I can't stop kò yé yín òun ká bàbá ọmọ òun tó ń bímọ kan fún ní orí bẹ́ẹ̀dì pẹ̀lú obìnrin mi tí wọ́n jọ ń ṣe òun wọlé wọ́n tilẹ̀kùn òun wọlé òun wá wọ sitting room òun wọ yàrá lóhun tí báwọn tó ti ń bára wọn sùn tó ká tọmọ yẹn sùn tó mọ̀ sọ pé stop are you a baby she's my girlfriend you are my girlfriend are you a coward she's my girlfriend you are my girlfriend ṣòwò àpárọ̀ ni wọ́n ṣe ń tọ́ máa ṣe tán o wọ́n ṣe ń tọ́ máa ṣe tán obìnrin yẹn ṣe ń sọ wípé kò tí ẹ̀ dá lóhùn ó ń bọ́ wọn yẹn sùn ó lóun náà ṣe sùúrù báyìí mo sì bẹ̀rẹ̀ sí ń wò wọ́n bí a kò ń sọ pé inú ló ń bí òun ni o òun ò tiẹ̀ mọ̀ tó ń fẹ́ ṣe òun mọ̀ tó gbà tó dẹ̀ ṣe tán níṣẹ́jú náà ló ti dá nígbà tó dẹ̀ dà tán ó wá bọ́ sórí bẹ́ẹ̀dì ọ̀sẹ̀ ìwọ ọmọ yóò ti dùdù ìyìnbó ló sọ ọmọ yẹn gẹ́yìn wá sí wáyé torí gẹ́yìn mọ̀ mi ipe mi nìyá ọmọ yẹn ó wá bọ́ọ̀lù lórí bẹ́ẹ̀dì ó wá ní Bídèmí báwo ni ó ní nǹkan bọ̀ síta ni nǹkan tó wà lọ́kàn òun ni ọ̀dọ̀ ọ̀rẹ́ òun ló wà lọ́kàn òun gbà tó máa fi mọ́tò dọ́dọ̀ ọ̀rẹ́ òun tó máa fi dé Mọ́kọ́lá ọkàn òun ó ti tòrò ó ti tutù ìbínú yìí ò pọ̀ tó ń gbà yẹn mọ́ òun pe nọ́mbà ọ̀rẹ́ òun nọ́mbà ẹ̀ ò lọ ìgbà tó máa débẹ̀ òun bá àbúrò ẹ̀ níbẹ̀ àbúrò ẹ̀ yẹn Ahmed òun wá sọ pé Ahmed báwo ni àǹtí ẹ̀ ń kọ́ wá ní pé wọ́n sọ fún yín nípa àwọn lọ sí Àbújá kó sọ fún mi wọ́n lọ Àbújá láàárọ̀ yìí by road àbí by flight ẹ̀ pàǹtí mi ò lè jókòó sínú mọ́tò by flight ni o pé wọ́n sọ fún yín ni ó ní kò tó fẹ́ lọ ṣe ní ọ́fíìsì wọn tó wà l'Àbújá níjọ́ Monday so wọ́n ṣe wá lọ ní Saturday yìí wọ́n ṣe wá lọ lẹ̀ pé so that wọ́n á lè lọ ibi tó máa stable sí bíbẹ̀ ṣe jìnnà sí hòtẹ́ẹ̀lì tó máa gbà sí náà ṣe wá lọ ájẹ̀ ti lọ lọ́la no wọ́n náà wọ́n fẹ́ lónìí àwọn fẹ́ mọ àwọn ọ̀nà tuntun táwọn máa ṣe because ẹ̀mùkú Sunday most of àwọn èèyàn kì í wá ok kí ni wọ́n wá ṣe mí báyìí
mo wá kí wọn ni mi mọ̀ kán máa lọ bẹ́ẹ̀ yẹn pé wọ́n máa travel bẹ́ẹ̀ gbẹ̀mí náà dé mo mọ̀ pé wọ́n sọ pé wọ́n prepare pé àwọn máa travel ṣé bí wọ́n sùn mọ́jú ni nígbà mo sùn mọ́jú jà rẹ̀ wò mo kàn wá bọ́ọ̀dù ni Ahmed wọn ti gàbò mi mọ́lẹ̀ laptop tó gbé sẹ́sẹ̀ ó gbé sórí orí tébù ó wá dìde bí ó lọ sí kitchen room Ahmed ó máa ti gàbò mi mọ́lẹ̀ ní kí ló ń ṣe ìwọ̀n ta ló gàbò yín mọ́lẹ̀ ta ló gàbò yín mọ́lẹ̀ Ahmed ó dùn bá mọ́wọ́ bá fi tíga ìláyà ìwọ ó gẹ àti bí lè stop o bí lè fọwọ́ kàn yẹn ó ń bá mi níbi tí ò ti dá o níbo tó ti ń bá ẹ tí ò ti dá wọ́n bá tún fọwọ́ kàn yẹn ẹ wo ó ní bóun ṣe fọwọ́ kàn yẹn òun ti jíǹsì ló wọ̀ o okó ẹ̀ ti le okó rẹ̀ wá straight ẹgbẹ́ kan lóko ẹ̀ wá kọrí sí ó wá gùn débi mo wá wò báyìí mo ní níbo tó ti gbé ní etí bẹ́ẹ̀ níbo ní etí bẹ́ẹ̀ wọ́n á fẹ́ wọ́n á ní ẹ̀yin náà wò ní ìsìn ọmọ kan tẹ dáadẹ́ ní ìsìn yìí kò yẹ sọmọ kan bíbẹ̀ téèyàn lè pè mí báyìí ní ìsìn so mo wá wò kó ẹ̀ pé ṣókó lílé àbí rọ́ọ̀gì àbí rọ́ọ̀dì ṣókó ni àbí ọmọ ìfikùn bá sí bẹ́ẹ̀ ni mo ní Ahmed ṣọwọ́ kan tó mo kàrà fi kàn ẹ́ ní stand tí ẹ fi kàn ó ní rárá o mo dáǹtí mi mọ àti bídé mi àtàn náà àtàn o Ahmed ìwọ tó máa ń wú ẹ níṣẹ́jú wá ń bẹ̀ yẹn ẹ má fojú ànáwó òkú tèmi o inú ẹ bàjẹ́ náà ẹ bàjẹ́ lọ́mọbìnrin àti bídé mi àṣọ gbádùn so kí ló ṣe wà lé bá mi bùkọ́ tó wà lé wa nǹkan tó pọ̀ kílẹ̀ fi kò sí èmi ò lè dáná ẹ bá mi ṣe ń dómi àti bídé mi lè ṣe ń dómi o kílẹ̀ fẹ́ jẹ́ kí n máa ń wọ́dà o fẹ́ wọ́dà fún mi ní báyìí àwọn wọ́dà fún mi ní mi ò lè máa bó ṣe máa sóúnjẹ mi lè sóúnjẹ o bá ní ọ̀ya anything tó fẹ́ wọ́dà fún mi ọ̀dẹ̀ fún mi mo wà níbí báyìí ó bá jẹ́ tẹ̀fóònù ó ní ẹ má wọ̀rí ní wọn àgbèdé nìsín anything mo mọ̀ nǹkan tẹ́ máa láìkì náà bá ní but Ahmed ó ti yáwọ́ gan o mi ò yáwọ́ náà yáwọ́ bíi ti báwo èyí lè wé ń fọwọ́ tẹ̀ mí lórí ẹ̀yẹ báyìí ó ní àwọn ọmọ nǹkan tó come over àwọn o tó came over àbí come over àwọn ní o báwọn tó ṣe súnmọ́ nìyẹn ké táwọn bá fọwọ́ ra iláyà nǹkan àti bí èmi bẹ́ẹ̀ yẹ kí n ṣe ilé ṣe ewo èmi ò ṣe ẹ̀kọ́ sún o pípẹ́ tẹ́yìn ṣe yí ara mi ò gbádé gbogbo tẹ́ ń ṣe yìí èmi àǹtí ẹ̀ ok tí máa pípẹ́ mọ̀ tẹ̀ wá ṣe kí ló máa gbé súnmọ́ yìí ni ṣe yìí okó mi ti ń le okó ẹ̀ ń le sókó ẹ̀ lè le sí mi èwò bí ẹ ṣe ń ṣe yìí okó mi ti le o mi ì dẹ̀ gbọ́n kankan o ṣe máa sípẹ́sípẹ́ bá mi lájọṣepọ̀ ni rárá o no mo èpo àbútá ìrówó rà a máa tó dialogue ni àwọn tẹ̀yìn fẹ́ náà god àti bídèmí mú iṣẹ́ kíní kan kí wà nìyẹn àti bídèmí bẹ́ẹ̀ wà yìí tẹ́ ìwà yìí ọlọ́run tí máa ń fẹ́ yín máa tọ́jú yín tó máa ń fẹ́ mi táǹtì ẹ̀ bá kí ló kàn sí mi pẹ̀lú tèmi táǹtì mi bá mọ̀ bí ti bá wò kí ló kàn sí mi pẹ̀lú tèmi àti bídèmí bẹ́ẹ̀ ń fọwọ́ kàn mí lára ẹ dúró ẹ jẹ́ kí n wọ́wọ́ iná ọmọ ìbá mú ọwọ́ mi sọ́wọ́ báyìí ló bá fọwọ́ kàn mí báyìí ó fọwọ́ ra mi lọ́wọ́ báyìí the next day ó kò tọwọ́ mi bẹ́ẹ̀ ni bóyá tọwọ́ mi bẹ́ẹ̀ ni báyìí òbò mi ti tutù ìyá ti jẹ òbò mi ó ti ọwọ́ mi bẹnu lásán òbò mi tutù ìyá sì jẹ òbò mi ṣẹ́rí bí mo ṣe jókòó yẹn bóyá mo ní ẹ stop kí ni kí n stop bóyá òun náà ti mọ ohun tó ń ṣẹlẹ̀ ni ọmọ yìí ti súnmọ́ mi ó ní kí ló ń ṣe yín ọwọ́ tẹ̀yìn fi ń kọ́ mi láyà kí òun náà fọwọ́ yẹn kára ọmọ yìí ti gbọ́ mo jẹ́ ní ọyàn mi nídìí òpó mo ní ọyàn ọlọ́run sì kẹ́ mi pẹ̀lú ọyàn tí ìsọyàn tó máa ń fọ́ọ̀lù o bí mo ṣe lọ́yàn tó lọ́yàn mi ṣe gbéra mo jẹ́ ní orí ọyàn náà ká tó bí ká tó fọ̀ orí ọyàn mi ti dìde ọ̀nà kan ẹ̀yin náà fi ṣe àkíyèsí pé ẹ̀yin náà ò nídìí ẹ̀kan wò pé àbúrò mi lọmọ yìí o àbúrò ọ̀rẹ́ mi nìkan tẹ́yìn wò nìyẹn ayé òde wo gbogbo yẹn mú tẹ́yìn wẹ̀ tẹ́ bá fọ́ fún mi tí bá fọ́ fún yín kò sí big deal bẹ́ẹ̀ àtijọ́ mọ̀ yìí pé òkè àlè fẹ́ ra wa ọba máa tọ́jú ara wa òkè nísìnyí ẹ̀ bá ń tì mí nísìnyí ilẹ̀ bá ń lé máa ṣe dúnú ọ̀nà ilé tí mò ń gbé gan ilé mi wà bọ́ọ̀dì sí mi ni àti mi ní kí n máa àwọn ọ̀rẹ́ mi tó jọ ń gbé kí n lé wọn lọ mo ṣe kúrò bẹ́ẹ̀ pé kí n wá sí ibà
pé tí wọ́n bá rí mi nílé everybody wọn mo ti ní everybody pé mi ì sí nílé mo ti tilẹ̀kùn lé mi mo ti wá sí ibà lójú duplex ni mo ń gbé tẹ́ bá wà lé mi fójújú oṣù kan anybody ni mo pẹ́ wà ń bẹ̀ sure ẹ gbàgbé ẹ̀rọ tó mọ̀ yín sọ wọn yóò mọ̀ ọ́ kó láyà mi ọmọ yìí kàn fọwọ́ ra mi láyà ni the next thing ṣe rí gbogbo pàǹtí mi ti tutù ìdó mi ti dìde ìdó mi ti lé àti ṣé mi gé tara mi mọ́ ọmọ yìí sàfọwọ́ ra mi lára bẹ́ẹ̀ ni mo ṣe pé wọ́n lọ́wọ́ wa ìní dìde ìní ṣe nǹkan kan irú kí lè lè bá ìtòrí ọlọ́run wọ́n ní tí yàrá bá gbé ní sẹ́lẹ̀ kékeré mọ gorí ẹ̀ ni ọmọ yẹn mo kàn ní stop ẹ̀járe méjì sí ògbádùn ṣá bí dẹ̀ mú dẹ̀ ń wẹ̀rù dẹ̀ kí ni agídí òrùn ọkọ̀ tó wà ń lẹ̀ normal bẹ́ẹ̀ ṣe yẹn náà mo láì bẹ́ẹ̀ ṣe yẹn ó fi hàn pọ́kùnrin ní ó fi hàn pọ́bìnrin ní ó fi hàn pé ẹni dignity sẹ́ẹ̀rí kẹ́lẹ́ àwọn tó ní dignity ni pure àti bọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀dì but ó fi hàn pé ẹni dignity nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé bẹ́ẹ̀ wáyé wà láì ó ti pẹ́ tí mo ti láìkì ni mo ti máa ń fọ́ fún yín ó ti pẹ́ gan mo ti sọ̀rọ̀ yín fáǹtì mi pé mo fẹ́ kó mo wù mí láyé mi kí n dó yín bùdá wá tẹ́ bí mo fún yẹn kàn chance mi ni o mo ní àmì 8 years tí mo fi ju ẹ lọ ẹ wo age just a number jàre ṣé mi náà wà náà mọ̀ kókó ni ẹ fi 8 years ju mi lọ kí ni èmi náà ti pé 28 years náà mo ti pé 20 mo máa pé 29 báyìí so kí ni 8 years 36 kọ̀lẹ́ wà ní ẹ gba gbígbó tó wà ń bẹ̀ bùdá yẹn láti jọ wọn fún yín lóyún ẹbí mọ fún wọn wọn ò fẹ́ yín olùdó tí èkó bẹ́ẹ̀ máa tó pé ẹ̀ lè fẹ́ mi máa fẹ́ yín náà máa fẹ́ yín máa sanwó rí máa san dáwọ́ rí yín bọ́mọ yìí ti sọ̀rọ̀ báyìí ó ti súnmọ́ mi ibẹ̀ ṣe ń jẹ́ tèmi mo ní àmì ti stop àmì ti ṣeré àmọ́ bò mi ò jẹ́ ń gbádùn òbò mi kàn dìde ní pàlà òbò mi dìde ní pòlò òbò mi dìde ní pàlà ọmọ ìsàn fọwọ́ kan ní òbò mi ó ṣàfọwọ́ yẹn ṣeré ọ̀bọ̀ tó dé kan náà ó ń fọwọ́ kan wájú òbò mi ojú òbò mi ṣe mọ̀ jíǹsì ni mo wọ̀ ó lè mọ̀ bí ó ti tutù bẹ́ẹ̀ náà àmọ́ èmi ni mo ní òbò mi ti tutù òbò mi ti wẹ́ẹ̀tì ìdó òbò mi ti lé bọ́mọ yẹn ṣe wá bọ́mọ yẹn ṣe gbogbo ṣàtú jíǹsì mi tó tọ́ bọ́nú jíǹsì mi báyìí ó ní baby you are wet ó ní méjì mọ́ ṣe báyìí méjì yes bọ́ méjì mọ́ ṣe báyìí méjì mọ́ dùn mí méjì ojú mi ló ti dàgbà ó ní sorry má ṣe lè ó bẹ̀rẹ̀ sí kí sí mi ó fọwọ́ kan ní òwò mi ó bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ni mo pariwo yíyí mo dà bí mo ṣe dà báyìí kí ni àṣẹ ẹni tó bá fẹ́ dìde báwọn jẹ wọ́n ti pè bẹ́ẹ̀ nìkan ṣe gbálẹ̀kùn ni ẹni tó gbálẹ̀kùn ó wá dìde who is there ẹni it's me ni ẹnìkan bèrè yìí sá wọn ní ìbá yín gbó wọn ní delivery man ó tètè pè mí bó ṣe bọ́ síta nìyẹn nígbà tó bọ́ síta aṣọ ti yọ kí ètò wà lẹ́yìn ó ti yọ síwájú ó ti tilẹ̀kùn èmi kàn dìde ni pé ọlọ́run ṣeun àsopọ̀ méjì ló dó mi àti gbọ́rú ẹ̀ bí mo ṣe dé nìyẹn kí n máa lọ sí ibi ilẹ̀kùn kí n ṣe báyìí mi ní lẹ́kùn sí mo ṣe báyìí kí mi ní lẹ́kùn sí oh God ọkàn mi ò tẹ̀ lọ síbi kitchen kí n náwó kitchen àti ṣe mo kàn jókòó padà ni nígbà tó wọlé mo ti ṣe irun mi dáadáa mo ti ṣe kinní mo ti nu díẹ̀ mi mo ti ṣe everything bó ṣe wọlé nìyẹn mo kàn dédé ni kí n máa lọ ó kàn come back here bó lè ń lọ nǹkan tẹ dálẹ̀ ṣé kí mi máa gbókó kiri ẹ̀yìn ti dà kí mi dẹ̀ máa gbókó kiri ó yọ kí o tún tilẹ̀kùn lẹ́yìn oúnjẹ yín nìyẹn ká jẹun dàrí ok nísìnyí ẹ̀yìn ti wà ok kí mi dẹ̀ máa gbókó kiri mo ní àmì tí o realize pé mi ló ń bá sọ̀rọ̀ àti bí dèmi ẹ fi èjì sílẹ̀ ẹ fi èjì ok kí lẹ́yìn kí n ṣe kí n búra fún yín tí má ti sọ fún yẹn kankan kógun pa ọ́n I no go tell anybody now between me and you kó deadly ni mi ti ẹ̀ ní girlfriend kankan ok mi ò fẹ́ yín sílé normal bọ́kájú máa wà papọ̀ tẹ bá ń wà ok tẹ bá bá wọn big boy rìn tẹ wà ok ẹ ní mọ́tò ó lè fẹsẹ̀ rìn kiri yẹn ẹ ní mọ́tò ẹ ní kankan ẹ ṣì ń gbélé àwọn parents yẹn fún yín ní yàrá kan ní àwọn parents yẹn and you think you are living comfortable má gbálẹ̀ fún yín má tọ́jú yín ọmọ èdè nǹkan tó fẹ́ ṣe yóò kí ni nǹkan tó fẹ́ ṣe èmi díẹ̀ ti dà so ara mi ti wálẹ̀ ní kí ni àṣẹ tí ò dà
ẹ bọ́wù yẹn ká ṣeré normal prum ọmọ yìí ti bẹ́ẹ̀ wù sígbà tó ọmọ yìí máa bọ́ sókòtò okó tó wà ń di ọmọ yìí àǹtí ṣeun okó ọmọ yìí wọ 8 inches long 8 inches fat ni 8 inches long 8 inches fat ni okó ọmọ yìí tóbi ó ní adé lórí bẹ́ẹ̀ ló ṣì gùn tí mo ṣe ìwọ̀n kankan Ahmed so ló ṣe enlargement okó ni ó ní enlargement okó bíi ti báwo bọ́tọ́ lọ́n fún mi nìyẹn mo ṣe wà kí ni wọ́n fún mi problem kan tí máa dún ọmọ lẹ́nu jọ́kejì ó lè má wà mọ́ àǹtí mi dẹ̀ ń pariwo kí n má lọ fẹ́ single mother àwọn ọmọ tó dé wà dé àwọn ọmọ mi tẹ́ bá dẹ̀ gbọ́n wọlé okó bí bá tún kìbọn inú òbò ọmọ mi á sì tún máa pò ṣe máa wò pé okó òwò gan ló ti dún ọmọ ìdí pé ìwọ okó mi wọnú òbò ó pò ṣe wàá single mother mi kò ní lè pàdé mọ́ àwọn ọmọ ìbá ìdó wọn ọmọ tó máa ṣe kíríkírí ni sómi dẹ̀ fẹ́ fún ọmọ kan tó wó tó bú ẹ̀ ti bàjẹ́ bákàbákan ó ní bí mo ṣe ń rí okó yẹn ó ṣàbí káwọn gbé sẹ́nu káwọn máa mú okó yẹn ni ó náà wà ní báwo ni wọ́n ṣe fẹ́ ṣe okó yìí tí okó yìí ò ní fa ẹ̀sìn fáwọn wọn náà ti ṣe ó mọ̀ ẹ́ ṣe rọ àwọn nínú ibẹ̀ ni ó kàn bọ́ jíǹsì àwọn ẹ̀ṣọ́ ni stop àwọn náà gbé ìdísókè tó fi bọ́ ó bọ́ jíǹsì yẹn ó sọ báyìí ni lórí iṣẹ́ àyẹn ó kàn mú ṣẹ́mọ̀ 3 síta ni ó kàn mú wọn ó kàn sọ àwọn báyìí ni ó kàn mẹ́sà wọn ó kàn hàngẹ̀ mọ́ bíi ẹ̀yìn 6 báyìí ó kàn hàngẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó kàn bẹ̀rẹ̀ sí dún wọn ni kò wá tí okó yẹn wọlé dáadáa because àwọn ọ̀ráyè ti wọ̀ dáadáa bó ṣe ń dún yẹn okó yẹn ò wọnú bọ̀ wọn dáadáa wọ́n ń dùn mọ́ wọn ní kó wọlé dáadáa ọ̀rọ̀ yẹn nǹkan lẹ̀ ń ṣe bí kíní kan ní ẹ̀jẹ̀ káwọ́ yàrá lọ ó ní bó ṣe mú àwọn ni ó jọ gbé àwọn ni lórí bẹ́ẹ̀dì yàrá tọmọ ẹ̀ tí ó kó bá wọn lóbò ó ń wọnú san àwọn orí àwọn sì ń dàrú àwọn pariwo Ahmed mọ́ dùn mí pa ó ní àti bí tèmi wò yín dùn gan-an your kidney kan is sweet your kidney kan is sweet ló ń pariwo kiri ọlọ́mọ yẹn ṣe pa oúnjẹ yẹn àwọn ò tí jẹ́ o ó ṣe pa àwọn ní má dà síbẹ̀ àwọn ìṣẹ̀kọ́ mẹ́sì sílẹ̀ àwọn sì ṣe kíní kan ní ó ní wait I will give you something ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí dún àwọn yẹn ọmọ yẹn dún àwọn ní first round tó kọ́ dún àwọn ó dún àwọn more than 45 minutes kọ́mọ yẹn tó dà ó ní kí tó wọn bá dá síbẹ̀ káwọn kíní kan pé kò ní dà ó dá síbẹ̀ báyìí ó dá tán báyìí ọmọ yẹn ṣe ọmọ yẹn ṣe dọ̀bálẹ̀ fáwọn ẹni pé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má gbogbo ìsá fún mi ẹjọ́ ẹ má gbogbo ìsá fún mi mọ́ mo fọlọ́run bá bẹ̀yìn mi ì fẹ́ kọ́ yé kí iye tẹ́ fẹ́ máa gbà lọ́wọ́ mi òbò yìí ẹ má fọ ẹni kankan dúró ẹ má gbé sá fún mi mọ́ ó ní kí ló ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ bí mo ṣe ń dorí rẹ̀ sọ pé ẹ ń sọ gbogbo ó ní àsóhun tí ń sọ fún un wípé òun ti ń fi àbọ̀ ọmọ òun ṣépè pé tóun ka pẹ̀lú obìnrin ó ní ọmọ yìí ó kàn ní òun ò bá yín ṣeré tẹ́tẹ́lẹ̀ wà lọ́wọ́ ẹ̀ báyìí káwọn wá kẹ́ ẹ jẹun kóun wá ṣeré fún yín kẹ́ tó lọ ó náà ti ṣeun àwọn bá jẹun kò sí tìjú mọ́ ó fún òun tó rẹ̀ òun tó rẹ̀ àwọn bá jẹun inú ilé ọ̀rẹ́ òun ni o tó lọ sí Àbújá níbi iṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lọ́rẹ́ tòun o ọmọ táà ń sọ òun gba ATS lọ́wọ́ ẹ̀ o ó ló máa bọ́ sí kínní òun bá jẹun bàtà wọn jẹun tán aṣọ ọmọ yìí sí wọn ní kọ́ńdọ̀mù sínú inú kínní ẹrù tó rà rọ́bà dáàbòbò wà ń bẹ̀ so ọmọ yìí wá mú rọ́bà dáàbòbò yẹn wọ́n á ní òun ò nílò fún yín I trust you ẹ jọ̀ọ́ please ẹ máa if you want to have anything to do with anybody ẹ lọ rọ́bà dáàbòbò bóun ṣe wáyé òun ò kí ń dóyàn káàkiri ó ní kò tẹ̀ sí ó ní kò tẹ́ tó ní ẹ̀mí àti gba nǹkan òun pé ẹ̀yìn gbà òun tẹ̀ láì nǹkan tó ń bá nù òbò yín yẹn ó grip okó òun dáadáa ó bá wọn mọ yóò grip okó mọ bó kóun tó ṣe gùn tó yìí bó ṣe tóbi tó yìí kókó tó má grip okó àwọn tó grip okó àwọn tó ti bímọ rí náà ni àwọn tó bí nǹkan rí àwọn tó bímọ rí kan náà sọ pé agbára ni o but in fact òbò yín ó yàtọ̀ wà láì inú wa ni tó wà jẹun tán táwọn jẹun tán ọmọ ìwà ṣe wàá mú wọn látòrí iṣẹ́ àyẹn wọ́n á ní kó ń jókòó wọ́n á jókòó wọ́n á fẹ̀yìntì wọ́n á lẹ́sẹ̀ kìíní ó yàgbẹ́ ẹsẹ̀ kìíní ọmọ ìwà kúnlẹ̀ tí ó bọ̀ wọn wọ́n á bẹ̀rẹ̀ sí mú òun dẹ̀ ní ìdọ̀ ọmọ ìwà tó mú ahọ́n ẹ̀ á wá fi ra ibi orí ìdọ̀ ọ̀hún yẹn ìdọ̀ ọ̀hún dẹ̀ rí báyìí àṣẹ òun á pariwo yé oníbo ṣe ń pariwo ni òun pariwo yé ọ̀hún àti oníbo ṣe ń mú òun lóbò yẹn ó lóun dàtọ̀ ẹ̀mẹ́ta òun ò lẹ́sìpírẹ́ǹsì ẹ̀ rí nígbà tó òun lẹ́sìpírẹ́ǹsì irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo tó ń bá kú òun ò lè rọrùn wò
ọmọ yẹn àtúntò tó bá tẹ̀ kan náà tó tẹ̀ kan náà wọ́n ní Ahmed má pa mí á ní mi ò ní pa ẹ̀. The next thing Ahmed ti bẹ̀rẹ̀ ó náà ti ṣe Ahmed yìí dóhùn kò dóhùn níjọ́ náà ó dóhùn ní ẹ̀mẹ́ta alákọ̀ọ́ táwọn ṣe táwọn gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ẹlẹ́ẹ̀kẹta yẹn òun béèrè fún ẹlẹ́ẹ̀kejì yẹn ó kàn ní torí pé kó tó dá ẹlẹ́ẹ̀kejì yẹn ẹlẹ́ẹ̀kẹta báyìí òun sọ pé òun ò lọlé àwọn ọjọ́ máa sùn bẹ̀rẹ̀ so ọdún ẹlẹ́ẹ̀kẹta òun ó ti sùn nǹkan fọwọ́ra lára ni ó kàn ní thank you baby àbúrò ẹ̀sùn tó kiss àtọ́wọ́ máa tó wọn tó máa kiss òun tó máa dóhùn lẹ́lẹ́kẹta yẹn ó pẹ́ ìtẹ́ òbò òun gan ti ń ro òun á mọ̀ pé òun dóko ó rí pé àárọ̀ ọjọ́ kìtọ́ òun lọlé báyìí ó pé uber fún òun lè rìn kò dẹ̀ sẹ́ni tó wà ní compound yẹn tí ó mọ̀ pé àwọn òdòrà wọn kò sí ariwo ni òun pariwo kò sẹ́ni tó wà ní compound yẹn tí ó mọ̀ pé àwọn òdòrà wọn but ẹ mọ̀ kò ṣe pé flat ni kò sí nǹkan tó kẹ́ni pẹ̀lú téèyàn nígbà táwọn ṣetán òun sọ fún pé kó jọ kó bóun láti rí ní kíni kó má wọrí pé òun máa ṣòwò sùn kóun tó délé wọn àti ṣe 200k lọmọ yẹn ṣe sùn òun ò dóbó kọ òun àti ìdóhùn rí kan fún 50k 200k kẹ hí tó ń délé báyìí tó ń baby how are you lóní bó ṣe ń pè wọ́n yìí tí àwọn ẹgbẹ́ bá lọ wo fóònù wọn ẹgbẹ́ tó máa ń tẹ fóònù tó lọ rí àwọn nǹkan báyìí ó ní ok òun máa change fóònù bóyá change fóònù sí iPhone kan bí iPhone ngbà yẹn báyìí pé iPhone 14 ló ẹ̀ṣẹ̀ dé ngbà yẹn bóyá change latest iPhone yẹn tó lọ́ọ̀kì kí ni mo pé face ẹnìkan ló lè ṣí àti kóòdù yẹn lẹ́yìn face àtúntẹ̀ kóòdù sí ibi tó lọ́ọ̀kì WhatsApp tiẹ̀ sí tó wọn àti ẹ̀fìjọ́ máa ń sọ̀rọ̀ so àwọn ọjọ́ ń sọ̀rọ̀ láti gbà yẹn làwọn ti ń dóra wọn ó yàn àti ṣeun àti ń dóra nísìnyí ó ti wọ 3 years àǹtí ẹ̀ padà mọ̀ àǹtí ẹ̀ lórí ọkọ òun náà lórí ọkọ òun ló ń dóhùn pátá àǹtí ẹ̀ dẹ̀ mọ̀ títẹ̀ ní pé kò ní pé òun gbọ́ nǹkan kan òun á ní kí ló gbọ́ òun á ní kó òun wá pátá òun wá débẹ̀ òun á ní kí ló wà láàrin ìwà àti Ahmed òun ní Ahmed wo ó ní Ahmed òun kí ló wà láàrin ẹ̀yìn méjì ẹ̀mí kí wọ́n sọ pé wà láàrin wa so ìwọ ń dún Ahmed tó dàgbà ń ṣe ju ẹ̀ mo ní ìwò fi yẹn lẹ̀ mo ń dún Ahmed tó yẹ kó bá bó ṣe jẹ́ gan ni olùbẹ́ mi sọ pé mo fẹ́ fi Ahmed so òótọ́ ni mo èmi àti Ahmed jọ wà lórí nǹkan kan ọkọ lè pé Ahmed rẹ̀ kó ń kú dànù ọmọ yẹn ló bàbá àwọn ọmọ wọn tó ṣe rọ́bìṣì káàkiri bàbá ọmọ wọn tó bímọ fún tó ṣe rọ́bìṣì káàkiri tí ó sọ̀rọ̀ àkọ́ lè pé Ahmed ṣé omi tó ti gbọ́ rẹ̀ ṣá mo lè ti gbọ́ stop kí ni wo friendship èmi àti ẹ àti kékeré mo lè stop ẹ sórí èmi àti Ahmed yìí wàláì mi lè stop ẹ stop kí ni ẹni ṣe fífẹ́ Ahmed ni mi ṣe máa fẹ́ Ahmed mi ìfẹ́ Ahmed àjọ ní plan pàfẹ́ fẹ́ ra wa but mi lè stop ẹ o lè stop ẹ kò sí wàhálà o lè stop ẹ kò sí problem ṣe bó o lè stop ẹ mi lè stop ẹ má wo lè bèrè lẹ́ẹ̀mí àpé o lè stop ẹ ṣe bó o lè stop ẹ I won't stop it I can't stop it I don't want to stop it no problem má stop ẹ mi stop ẹ o tó bá pẹ́ ìjọba sọ pé mo fẹ́ stop ẹ wọ́n tàn ẹ ní o I can never stop it I am not ready to stop it ó dà ní ti ṣeun àṣìdúró àdìsìn last time dáadáa àwọn ọmọ wọn wá bẹ̀rù pé káwọn máa fẹ́ àpàdà wọn ti aláìsí mistake wọn sọ pé kó sì ní sùúrù náà kó dúró fún wọn kó tẹ̀ fún òun ní 2 years náà ìyẹn ní ìsìnbáyé tó wá pé òun gan kíní kan ní kò òun ti ẹ̀rọ tí pókó ẹ̀ wá ń bè kan tí ìbá ṣe pá Ahmed jẹ́ àbúrò ọ̀rẹ́ òun ni wàláì òun máa fẹ́ ọmọ yẹn ó dé mọ bó ṣe máa ń pẹ̀tì obìnrin bó ṣe máa ń ṣe obìnrin tí máa dé bẹ̀rẹ̀ tó máa yẹ fóònù mi wò tàyẹ̀lé máa ní ọ̀rẹ́ mi ṣó fẹ́ fẹ́ mi ní Ahmed a ní ká fẹ́ra wa ká sá lọ síbi kan ní mi ì lè fẹ́ tí má fẹ́ mo dalẹ̀ ọ̀rẹ́ mi náà bàjá ó bàjá tó bá yọ òdìbò kó fi mí lẹ̀ ọ̀rẹ́ mi bá mi jà gbà tó yá àwọn ọ̀rẹ́ wa pé ló fàdíjà wa ló ṣe nìkan mo ní mi mọ̀ nǹkan tí mo ṣe fún gbà tó yá o tó sọ̀rọ̀ fún kan náà ọ̀rẹ́ wọn yẹn sọ pé ẹ̀ ṣàbúrú ẹ̀ ṣé òun ló tòsí àbúrú ẹ̀ ni ìbábúrú ẹ̀ ló tòsí ẹ̀ so fi wọ́n lẹ̀ wọ́n láì kára wọn ni ẹni tó gba ATS ló àbúrò òun oníkan age just a number bí ẹ̀ náà sì dákẹ́ nìyẹn tó dákẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wọn tó bá ti wá rí wọn àníyàwó mi orí òpè tágbìyàwó ẹ̀ ìbẹ́ àbúrò mi ló ń fọ ẹ lẹ́nu báwọn sì tó fi ń ṣàwàdà nìyẹn ó
kódà ọkọ òun ẹni tó ń bímọ fún ó padà mọ̀ bí wọn tàbí torí information káàkiri Ahmed máa ń gbóhùn kiri ni tó máa ń pé irun kan bá dé báyìí lẹ́yìn ìbáyìí máa rí lórí òun Ahmed ló ra fún òun àwọn òbí Ahmed òun ò lè gbà káfẹ́ ra wa o èmi náà sì ní pé mo fẹ́ fà Ahmed o àmọ́ ó máa di next year bí wọ́n bá di next year ṣáà ti ṣe mo wá lè stop kí n má rí kámẹ́dì náà lọ má rí tiẹ̀ tí wọ́n sọ pé tí màá ti má rí òun ò ní má rí pé bó tiẹ̀ sọ ọmọ méjì kì í bí fóun kájẹ̀jọ sọ pé àbímọ but ọ̀rẹ́ mi ò ní gbà o torí ó ti wọ́n mi pé ok nǹkan kan ó gbọ́dọ̀ sọ pé ó fẹ́ lóyún fámẹ́ẹ̀dì o tó pẹ́ lẹ́dẹ̀ níwọ ó gbọ́dọ̀ bímọ fámẹ́ẹ̀dì o bẹ́ẹ̀ ni pé mi ní bímọ fámẹ́ẹ̀dì so nǹkan tàjọ conclude sí nìyẹn so mo fẹ́ sọ fún yín Ahmed ń dóyan o Ahmed dó mi níjọ́ kan tí wọ́n ní kí n máa ròyìn dúdú Ahmed fún yín àǹtí ṣeun Ahmed dó mi níjọ́ kan ìjọ́ yẹn inú mọ́tò làwà bí mo gan máa ń ṣàlájà nínú mọ́tò ó wá rẹ́sì iṣẹ́ àyẹ̀ báyìí mo wá bẹ̀rẹ̀ ńbẹ̀ Ahmed wá ṣí kìíní mọ́tò yẹn ó wá pèsè síta ó gbẹ́sẹ̀ kan sínú ló bẹ̀rẹ̀ sí kó fún mi ni mo ń pariwo ni mo ti ń pariwo bẹ́ẹ̀ méjì ni òun fẹ́ fi ẹ̀lẹ̀ kí ni mo yẹ gbàtọ́ pé tọ́lẹ̀ bá fẹ́ gbó lọ́wọ́ Ahmed ló máa sọ fún ní Ahmed àti láwọn fẹ́ gbà kan lọ́wọ́ ẹ má dá wọn lóun jàre ẹ̀wọ̀n lè rán yín sí mi ní èsì ìbọn ní pé kí n fi yín lẹ̀ ní Ahmed ò fi mí ṣeré mi ló dé fún Ahmed ṣeré àmọ́ mi ò bá dé fẹ́ra wa.